ọmọ bá ń ṣèṣe kù sí tó ń rìnrìn kùnrin tóbìnrin bá fẹ́ hẹ́pù ọmọ yẹn tó bá di abẹ́ yẹn mú báyìí ọlọ́run o abẹ́ mi ni Kàbírù ló ti jáde wo wàhálà tí mo ṣe lọ́jọ́ ọ̀kúnlẹ̀ mọ́jọ yáyàkuyà mọ́jọ pa mí lẹ́kùn mọ́jọ bá mi lójú jẹ́ àdúrà lè gbà. tó bá fi abẹ́ ẹ̀ tọrọ. wọ́n fi abẹ́ ẹ̀ tọrọ wọ́n mọ̀ gbà báyìí wọ́n á dì mú. tó bá jẹ́ pé kéèyàn máa ń la bí obìnrin wọ́n náà kan láìkè. àwọn obìnrin kan láìkè ẹ wọ́n á di orí ọkùnrin yẹn mú báyìí ni. kọ́ máa ń la. wọ́n máa fọwọ́ ra lórí pé kárí àwọn náà wà gbé tọpẹ náà sẹ́nu. mo náà wà gbé tọpẹ náà sẹ́nu. àwọn náà gbé tọpẹ sẹ́nu. àmọ́ ńlá wọ́n máa ń la. àwọn kan bẹ wọn máa fi ń gà. wọ́n máa tọ́ bọ̀. wọ́n máa tọ́ bọ̀ ntí ọ̀dà ni ń tọ́ bọ̀. wọ́n náà obìnrin gbádùn ẹ̀ wọ́n obìnrin máa ń láìkè. wọ́n lè gbádùn ẹ̀ ṣùgbọ́n bí ẹ ṣe ń tọ́ bọ̀ tẹ́ ń tọ́ bọ̀ gbogbo oògùn téèyàn ṣe sára ó ń bàjẹ́ bíi tibí náà ni tá a ní tàkà máa ń pọ̀ látẹ̀yìn. bí oní àtẹ̀yìn. so onítọ́bọ̀ náà látẹ̀yìn ọmọ ń dùn kò ní tètè rọ̀ ẹni tí máa ń tètè rọ̀ lójú ẹ̀tẹ́ bá ń pọ̀ látẹ̀yìn yẹn yóò pẹ́ díẹ̀ èèyàn ó gbádùn rẹ̀ ṣùgbọ́n ìgbádùn kí gbádùn ni gbogbo òògùn adé yòó ní ṣiṣẹ́ mọ́. àtúntò ẹni bàbá sóògùn kọ́ tẹ́ pé oògùn ṣé kò lè yìnyín lè torí ẹ̀ ní stroke yìnyín lè torí ẹ̀. ní tí ó sóògùn náà ń sóògùn tí ọmọ bí ẹ bá ń jẹ ewédú ẹ ti ń sóògùn ẹ̀yọ́dún ni ẹ bá ti ń jẹ̀bẹ̀ ewédú. gbogbo tó bá ti ń jẹ ewédú. ẹ ti jòògùn ẹ̀yọ́dún ni ẹ wò wéyìí bẹ́ẹ̀ bá wò wéyìí ẹrù sísì mo ṣàdọdún bẹ́ẹ̀ torí pé lómi kò gbádùn dídó nígbà tíyàwó ọ̀bà gbádùn dídó ló fi ń ṣètòkùṣe tá ẹ bá ń báyàwó sóńgbà mi bí igi ni ó ṣe rí kò ní gbádùn rẹ̀ ṣùgbọ́n àdòdùn tó dáa aṣọ sínú ìwé yìí. ó wà nù ìwé yìí. apá kẹta ni a pè wé yìí African power agbára àṣírí agbára Yorùbá agbára Áfíríkà agbára èèyàn dúdú apá kẹta ni ó wà bẹ́ẹ̀. so ẹ lò lòkulò iṣẹ́ kan bẹ tóbìnrin lè ṣe fúnra rẹ̀ tí wọ́n bá wá ewé kan wọ̀wọ̀ akẹsẹ̀ omi àgbọn àti kinní kan tí wọ́n bá fi omi àgbọn fọ abẹ́ tí wọ́n wá ìwé òwú akẹsẹ̀ tí wọ́n bá fi gbó tí wọ́n bá fi kinní kan méjì kan kún bóbìnrin bá lò ayé rẹ̀ dẹ́bẹ̀ sí dáa gbogbo iṣẹ́ tó kó bá ṣe òbò ló ń gbà gbogbo iṣẹ́ tí okó bá ṣe òbò ló máa ń gbà. mo wá fi sọ pé tó o bá bóbìnrin sùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá fẹ́ kí obìnrin yẹn lo kádà rẹ̀ àbí lo àsìkè ọba ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tí a ti lò dárí ní tó ṣe ọ wà nù ìwé yìí. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó. ọlọ́wà bàbá náà làwọn bàbá wa olóyè alàgbà Ṣẹ̀san Adéwùsì tá ń tọ́lọ́hún bàbá olóyin ọ̀ríjínà bàbá tó máa ń sọ nípa agbára tí èèyàn ní pàápàá àwọn tí wọ́n jẹ́ ìyá wa àwọn obìnrin wọ́n ní gbogbo ara obìnrin ní ìhòòhò tó ń tóhùn tá bá ní ohun gan ìhòòhò ni abẹ́ wọn wá ń kọ́ agbára olówà nínú abẹ́ obìnrin kí làṣírí tó wà ń bẹ̀. ẹ ṣe yóò dáa fún yín àṣẹ Ọlọ́run jẹ́ àṣẹ obìnrin ẹlòmíà níyàwó òun ní ṣe yóò wà léyàwó lọ kò tán á ní dáa fún mọ́ ayé rẹ̀ yóò tó bàjẹ́ sí ni ìwà òun ló ń ṣe mí yóò wà léyàwó ẹ̀ lọ ayé rẹ̀ ò bá tún wá nítorí ẹ̀ dáa àṣírí wà lára obìnrin ṣe rí ọyàn obìnrin ọmú tí wọ́n bá alábìàmọ gbé ọmú ẹyọ ìmọ̀ rẹ̀ ṣeré lọ sádùúgbò pé ẹjẹ pamọ́ yín tọbọkẹ tí ọmọ yẹn bá ń ké lọ́hùn ọyàn obìnrin ọdẹ máa ṣẹ̀ yóò máa sọ mí bì. ìyá tó bí ìyàn tó bí ọmọ rẹ̀ á máa ṣẹ̀ yóò máa ṣẹ̀ pé kápẹ́ ìyàwó mi ní ìsìn kápẹ́ bímọ o kékeré sọ́wọ́ tẹ́nìkan wá wá tó pa kó lè jẹ́ kẹ́ ẹ sùn ẹ fẹ́ fọṣọ jẹ́ ń gbé ṣeré lọ tó bá gbé lọ sọ́hùn tọ́mọ yẹn bá gbé pé ẹ jẹ́ ń gbé lọ lé wọ bóyá wọ́n fẹ́ lọ síbì kan tí ilé yẹn jìnnà bíi súwìtì kẹta tí ọmọ yẹn bá ń ké lọ́hùn ìyá máa mọ̀ bíi torí ọyàn yẹn yóò máa somi yóò máa ṣẹ̀ bẹ́ẹ̀ ni tọ́yàn ni ẹ̀. obìnrin ọ̀gbọ́dọ̀ bọ́ra lè wò kó ṣépè fọ́pọ̀ ẹ̀ tó bá ṣépè fún tọkùnrin yẹn bá nìyẹn pé àfi tí ọba jẹ́ pé ẹni ogun orí àyà mi tó sùn lóhun lórí tó sùn lé mi lórí tó tún ti nǹkan tiẹ̀ bọ́ nǹkan tiẹ̀ lọ́hùn. àfi tí ọba jẹ́ bẹ́ẹ̀ la fi máa bẹ̀rù ó wà nínú ìbẹ̀rù tẹ kéèyàn bẹ̀rù ẹ̀yìn ti ṣe sùnlé kí tó o bá ń bóbìnrin sọ̀rọ̀ rẹ̀ tó o bá ní bá sọ̀rọ̀ mọ́ ẹ má fi ìjà túká ẹ má fi ìjà ẹ má fi túká tó o bá ti mọ̀ yìí pé ẹ fẹ́ra kíkàdúkú ra máa lọ́lù ẹ̀
nílò sùúrù torí tọ́ba ìbọra lẹ́yìn owó tọ́ba fi ń ṣépè fún ọ̀tá èèyàn yóò rí bẹ́ẹ̀. téèyàn bá jẹ̀bi ẹ̀ ńkọ́ tó sì ń ṣépè léèyàn lọ́nà tí ò tọ́. èyí kò lè mú yàn. téèyàn bá ti jẹ̀bi. ẹ bá jẹ̀bi ṣùgbọ́n báyìí kó oògùn lè fà yín tẹ́lẹ̀ tọ́lọ́ wọn pé ká ẹ tú tí kálukú rẹ̀ ti padà lọ́tọ̀ téèyàn ti padà ọ̀dọ̀ ìyàwó tiẹ̀ ní bó bá ṣe pé ó ṣe fẹ́lẹ́ dẹ́ ni nítorí pé gbàtéèyàn náà ń ṣe kò ṣe láwìn bóyá jọ bá ń ra súùtì bọ̀ bá ń ra bisikì bọ̀ ọ̀rọ̀ gálà fáwọn ọmọ bá ń ra tólúwẹ̀ náà ń fún un ṣé kó wá lóun ṣe pé ó ṣe pé lórí irọ́ ni. ẹ wá ń sọ̀rọ̀ ta abẹ́ àbíkẹ́lẹ́ wílẹ̀ Abẹ Obìnrin ńkọ́ agbára tó wà ń bẹ àṣírí agbára tó wà ní Abẹ Obìnrin. ẹ ṣe rí gbogbo ẹ bá fẹ́ràn kọ́ wọn jẹ pẹpẹ súùpù kí ọlọ́run mọ̀ ìyọ́ wọn mọ̀ ní. ṣe rí tí wọ́n bẹ̀ lọ fọ abẹ́ tí wọ́n bá fọ abẹ́ tí wọ́n bẹ̀ ṣe ń jẹ abẹ́ fi ṣe kankan fún yàn pẹpẹ súùpù nígbà bá mú abẹ́ tí wọ́n fọ tí wọ́n lọ fi ṣe pẹpẹ súùpù lẹ́nu mi yóò fi ìyàwó ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ọbẹ̀ ìyàwó ò ní dùn létí lẹ́nu ẹ̀ mọ́ ẹlòmíì tó bá ń gbérú yẹ̀ sí tó tó lọ jẹ pẹpẹ súùpù kan ní Ṣómólú Bàrígà lọ́dọ̀ obìnrin kan yóò máa ronú ni pé gbẹ̀dá mo fẹ́ lọ Bàrígà ní Friday yóò pé kílẹ̀ wá ń bẹ̀ ọ̀rẹ́ mi kan tọ́wọ́ yẹ ìyàwó sọ pé kí ló tó wò kí n wá yín wá tó jẹ́ lẹ́ẹ̀mọ́ lọ ọkọ mi omiṣẹ́ rẹ̀ máa ń pọ̀ ọmọ ń bí sí ọ̀gá dẹ̀ ní bí iṣẹ́ wọ́n láìkì mi náà láìkì ẹ̀ so mo gbọ́dọ̀ débẹ̀ tí ọ̀bà lè lọ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ yọ̀mọ lẹ́ẹ̀mẹ́ta ara bẹ́ẹ̀ agbára obìnrin náà nìyẹn. àwọn kan bẹ wọn máa fi ń gà. a máa tọ́ bọ̀. a máa tọ́ bọ̀ ntí ọ̀dà ni ń tọ́ bọ̀. wọn náà obìnrin gbádùn ẹ̀ wọn obìnrin máa ń láìkẹ́. wọ́n lè gbádùn ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń tọ́ bọ̀ tá ń tọ́ bọ̀ òun gbogbo oògùn téèyàn ṣe sára ó ń bàjẹ́ bíi ti bí náà ni tá a ní tàkà bá ń kọ látẹ̀yìn. bí oní àtẹ̀yìn. so onítọ́bọ̀ náà látẹ̀yìn ẹ máa ń dùn kò ní tètè rọ̀ ẹni tí máa ń tètè rọ̀ lójú ẹ̀tẹ́ bá ń kọ́ látẹ̀yìn yẹn yóò pẹ́ díẹ̀ èèyàn ó gbádùn rẹ̀ ṣùgbọ́n gbàgbọ́gbà ìgbádùn kí gbádùn ni gbogbo ògùn adé yóò ní ṣiṣẹ́ mọ́. àtúntò ẹni tí bàbá sóògùn kọ́ jẹ́ pé òun sóògùn ṣé kò lè èèyàn lè torí ẹ̀ ní stroke èèyàn lè torí ẹ̀. ní tí ó sóògùn náà ń sóògùn tí ọmọ bẹ́ẹ̀ bá ń jẹ ewédú ẹ ti ń sóògùn ẹ̀yọ́dún ni bẹ́ẹ̀ bá ti ń jẹ̀bẹ̀ ewédú. gbogbo bá ti ń jẹ ewédú. ẹ ti jòògùn ẹ̀yọ́dún ni ewédú tẹ́ bá ń jẹ ewédú kọ́ mọ̀ lórí dáadáa fún yín. tẹ́ bá ń jẹ dáadáa tẹ́ ń jẹ. tẹ́ ń jẹ dáadáa bí tẹ̀ jẹ́ ẹ̀mejì ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ẹ ti ń jẹ oògùn náà. oògùn ni. oògùn ni ṣùgbọ́n ẹ máa ń tẹ́ fẹ́ ń gà ẹ́ nìṣẹ́ tẹ̀ lógún ẹ̀ lóògùn yóò máa ń tẹ́ ẹ máa sọ Yorùbá ẹ máa sọ Yorùbá ẹ máa ti tọwọ́ bọ̀ tó ń tọwọ́ bọ̀ obìnrin lábẹ́ ó máa fẹ́ ti èèyàn. àwọn tó wà ń gbẹnu sí ń kọ́. orí ibú làwọn yẹn máa ń láì kankan máa ní ajé. àwọn yẹn orí ibú bá ń gbẹnu sí. nọ́mbà wọn orí ibú ni tọ́wọ́ jẹ́ pé kéèyàn máa la bí obìnrin wọn làwọn kan láìkè. àwọn obìnrin kan láìkè ẹ wọn á di orí ọkùnrin yẹn ń báyìí ni. kọ́ máa la wọn máa fọwọ́ ra lórí òkàrí àwọn náà wà gbé tọpẹ náà sẹ́nu mo náà wà gbé tọpẹ náà sẹ́nu. àwọn náà gbé tọpẹ sẹ́nu. àmọ́ la kọ́ máa la tọ́wọ́ ẹnìkan kọ́ sọ pé téèyàn bá fẹ́ràn ṣìnà tọ́ bá ń ṣe ṣìnà ó ní kíní kan lòun ó pè kó sí ó ní kó tọ́ bóbi lábẹ́ ó ní kó wá gbóòórùn rẹ̀ ó lóòórùn tí ó gbọ̀ ó ní kò ní ṣe ṣìnà mọ́. Abẹ Obìnrin máa ń rùn tó máa ń rùn ni. èmi ò sọ bẹ́ẹ̀ o àwọn ìyá mi o ẹ má kó bá mi ẹ má kó bá mi ẹ má kó bá mi ó ní bẹ́ẹ̀ bá ń ṣe ṣìnà tó o bá ṣe ṣìnà tó o bá jáwọ́ ó ní ìwọ tó bọ̀ kó wá gbóòórùn rẹ̀ ó ní yóò ní ṣe ṣìnà mọ́ ọ̀rẹ́ mi kan ló sọ fún mi ti pẹ́ ó ní bó o bá ṣe ṣìnà tí a sọ fún ẹ tó o gbọ́ ó ní ìwọ ṣe bẹ́ẹ̀ kó wá gbóòórùn rẹ̀ ó ló dẹ̀ yọ lẹ́mìí ẹ̀ ni. bàbá ń gbà tọwọ́ bá rùn sí yàn bẹ́ẹ̀ bá gbẹ́nu sí ń kọ́. iná ẹ̀ ló wá sọ bó wa ni ó ṣe rí tẹ́ ẹ bá gbẹ́nu sí ṣé ń tọ́ ń rùn lẹ́tọ̀ máa fẹ́ gbẹ́nu sí. ọkọ̀ ìjọba náà ló ń rùn ẹlòmíì máa tọ́jú dáadáa o. wọ́n fi pàfúùmù sí ìta ni ó fi pàfúùmù sí pàfúùmù ní wọnú ìta ni pàfúùmù àti ìjà fọ́nfọ́n. àwọn obìnrin tó wá fẹ́ràn kí ní nǹkan ọgbọ́n la fẹ́ dá sí i ó ń da lérú àpárá ìbásúná la fi ń dilé mú. wọ́n sì ló wà nínú Kùránì àwọn ọlọ́wọ́ ibi gbogbo eré tí yẹn bá lè báyàwó yẹn ṣe pẹ́pẹ́ ìyàwó ilé ẹni tí inú àfi dùn ṣé pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ bá ṣeré yẹn ọyàn lẹ́ẹ̀fì ṣeré tẹ́ bá ti gbọ́yìn obìnrin sẹ́nu ọmú tẹ́ bá ti gbé sẹ́nu. tó bẹ̀rẹ̀ bá ní yá fún mi bá ń gbẹnu sí nǹkan. kí ẹ̀ sọ kókó yọ̀ǹda àwọn fún yẹn sẹ́ni tẹ́ bá mú ẹnu ọyàn lẹ́wẹ̀ tẹ́ bá mú ọyàn tẹ́ bá mú arúgbó máa dìde táàsì obìnrin mi ò fẹ́ kẹ́ ẹ fọ́kọ yìí tẹ́ ẹ bá ti lè fọ́kọ yẹn ìbẹ̀rẹ̀ wà dìde wàhálà dé. sọ̀rọ̀ fẹ́ gbà tẹ́lẹ̀ ó di dandan tọ́ba ẹ bá pé ó lóun ò ṣe òun ò ṣe tẹ́ ẹ bá mọ́yàn méjèèjì tẹ́ ẹ bí ó dẹ̀ báyìí tẹ́ ẹ fọ́kọ orí méjèèjì àjàjà tẹ́ ẹ bá fọ́ rà kan tẹ́ ẹ fọ́ rà kan tẹ́ ẹ wá gbé ẹnu sí kejì tẹ́ ẹ wá fọ́ rà báyìí wọ́n tẹ̀ ní pé tí ẹ bá gbé ọmọ obìnrin sẹ́nu tí ẹ bá ṣe dáadáa pé obìnrin yẹn á tún gbé mi fún yàn ìyẹn náà pè ní buy one take one free. yes
èèyàn rẹ̀ yọ kan mú báyìí fúnra ẹ̀ ló bá ó yá gbàkejì àìkú ń dùn mọ́ nìyẹn. ó ń dùn mọ́ nìyẹn ìyẹn wá dáa ju títọ́ bọ́ lọ tàbí gbẹnu sí lọ. gbẹnu sí kò tiẹ̀ kó dá. bàbá ká wá sọ pa agbára tó wà nínú abẹ́ àwọn obìnrin tó ń wò wáyé náà abẹ́ tọ́lọ̀ ń fún yín ilé àṣẹ ni àwọn kan máa wí o wọ́n ní bí wọ́n bá gbé sí gan wọ́n ní bí pé yọ̀ ló wà ń bẹ àwọn tó rí èyí ò ṣe rí o wọ́n ní bí wọ́n bá tẹnu wọ́n ní bí pé iyọ̀ ní pé ó ládùúgbò tó wà ń bẹ. èmi ò ṣe é wọ́n ní wọ́n dàbí iyọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ń gbóló ní nẹ́ẹ̀tì. ẹ̀sìn bẹ́ẹ̀ bá mo sì kà ní àti mo sọ pé yọ̀ náà ni. bàbá ẹ jẹ́ kí mi wá put eléyìí across to you bàbá ẹni tó wà ní abẹ́ ilé àṣẹ ni ibi tọmọ ń gbà jáde ọ̀nà wo ló lè bá fi wúlò fún obìnrin positively tó lè fi gba abẹ́ mi yìí ṣé ẹ lè fi tọrọ oríire fọmọ ṣé ẹ lè fi bẹ Ọlọ́run ọ̀nà wo lè bá fi lò ó. ẹsẹ tí ọmọ bá ń ṣèṣe kù sí tó ń rìnrìn kùnrin tóbìnrin bá fẹ́ help ọmọ yẹn tó bá di abẹ́ yẹn mú báyìí Ọlọ́run abẹ́ mi ni Kàbírù ló ti jáde wo wàhálà tí mo ṣe lọ́jọ́ ọ̀kúnlẹ̀ mọ́jọ yáyà kúyà mọ́jọ pa mí lẹ́kùn mọ́jọ bá mi lójú jẹ́ àdúrà lè gbà. tó bá fi abẹ́ ẹ̀ tọrọ. wọ́n fi abẹ́ ẹ̀ tọrọ wọ́n mọ̀ ń gbà báyìí wọ́n á dì mú bẹ́ẹ̀ ni tóbi bá wà lórí ìkúnlẹ̀ tó fẹ́ bímọ kò gbọ́dọ̀ ṣe pé fọkùnrin pé ìwọ Sunday ló dẹ̀ ṣe mí báyìí ayé ẹ̀ bó ṣe máa rí báyìí ẹ̀ ṣe máa rí rè. tó di abẹ́ mú. tó bá di abẹ́ mú lọ́jọ́ ọ̀kúnlẹ̀ tó máa ṣe tó ń ké àlẹ́tàlẹ́ kan gbọ́dọ̀ ṣe pé ọ̀rọ̀ tó wá sọ lásìkò ìyàṣẹ́ ni. tóbi bá nífẹ̀ẹ́ níbi ògógó tó wá gbé abẹ́ ìwọlá abẹ́ tí tàfíkì ń wọ̀ tó ń wọlé tó ń jáde lẹ́nu wáyé tó fi tọrọ fún yàn kan. alẹ́ yóò rí bẹ́ẹ̀. tó bá fi súre. tẹ́ ẹ bá sọ pé gbogbo ọjà dọ́ọ̀lù àwọn tó mú mọ́tò wọ́n mú mọ́tò mi lánàá o kò jẹ́ kí n rówó mú wá ní ẹ̀ẹ́dẹ́ẹ̀ta lónìí. tíyàwó bá sọ bẹ́ẹ̀ tó bá lọ àbí tí wọ́n sọ pé sẹ́mọ̀ lọ báàkì kódà gbogbo bí tá a ti lọ ṣiṣẹ́ owó ọ̀wọ́lé anilágbára náà yóò rí bẹ́ẹ̀ so tó bá jíjọ́ kejì báyìí ẹ bá lò pọ̀ tó bá di abẹ́ mú báyìí wọ́n lòun wá wo láfẹ̀yàkéyà lágbájá tèmi wọ́n náà lọ́dẹ̀ sọ pé ọkùnrin àtòbí wọn ti ṣe bẹ́ẹ̀ ádámà tẹ́fà tí bẹ́ẹ̀ ni wọ́n gbà àjàrà ìjọ kìnìún àná o ti ní ká máa gbọ́n sọ́ọ̀n ká máa bí pé epo kékeré máa kékeré yẹ máa ká máa bí ká máa rẹ̀ sí wá wọlé yìí mo jẹ́ kójú tì mí àjàjà wọlá wípé mo trọ́ọ̀sì ẹ̀ kò lẹ́lò mi àdúrà yìí máa gbà ẹnìkan nípìnlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ mo fọkàn bò láṣìírí ó wọlé ìbò ṣùgbọ́n wọ́n wá gba ìbò yẹn lọ́wọ́ ẹ̀ ṣẹ́gbọ́n ẹni yẹn wọn ò gbé ìjọba fún un gómìnà yẹn mi ní dápọ̀ ẹ̀ ó ní irun gbọ̀n báyìí mi ní dápọ̀ ẹ̀. irun gbọ̀n ní ṣàṣàrà báyìí. so gómìnà ni ṣùgbọ́n wò tètè gbé gómìnà yẹn fún un. ó wá sọ pé Ọlọ́run wà wọlá pé mi ìgorí obìnrin mi ìmọ̀ níjọ́ tí mo ti fẹ́ yàwó mi. ó ní ẹ̀tọ́ mi gbọ́dọ̀ tó mi lọ́wọ́ ẹ̀tọ́ ẹ̀dẹ̀ tó lọ́wọ́. abẹ́yàwó ẹ̀ tó ń gùn yẹn ó fi bẹ Ọlọ́run. ó fi bẹ Ọlọ́run. ó ní Ọlọ́run wà wọlá pé afusatu àbí kí ló wọlá pé níjọ́ tí mo ti wá fẹ́ yàwó mi mi ìfikẹ́lẹ́ mi ìgorí obìnrin mi mọ̀ èmi ní gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tó ṣe gómìnà lọ tí a ti dájọ́ tí ò fẹ́ gbéjọba lẹ̀ wọ́n dé gbẹ̀tọ́ ẹ̀. ó sì fún un. wọ́n sì fún un. bàbá ó sì lọ́dún mẹ́jọ. ó lọ́dún mẹ́jọ. bàbá ó tún ṣe mínísítà lẹ́yìn ẹ̀. bàbá èdè dákọ. bàbá àwọn èèyàn jẹ tí wọ́n ti mọ̀ wọ́n ti láìkí ẹ̀ báyìí bàbá ṣé gbogbo abẹ́ náà lèyàn lè fi tọrọ nǹkan àbí ṣé gbogbo abẹ́ náà lèyàn lè fi wúre fún yàn ṣé gbogbo abẹ́ obìnrin ni. abẹ́ tí a bá ń gbé kiri ò ṣeé ṣe bẹ́ẹ̀. abẹ́ tó ń lọ dọ́bẹ̀ ṣàká tó ń lọ bẹ́ sí àádọ́ ṣáká tó ń gbé kiri. abẹ́ olóṣó ò ṣeé ṣe bẹ́ẹ̀ torí ìwọ̀kúwọ̀ ti wọnú yẹn ṣùgbọ́n abẹ́ olóòótọ́ tó dúró tọkọ ẹ̀ tó jò nìkan irú abẹ́bẹ̀ náà fi máa ń súre fọ́kọ súre fáwọn ọmọ náà. ẹ wòwe yìí bẹ́ẹ̀ bá wòwe yìí ẹrù sísì mo ṣàdọdún bẹ́ẹ̀ torí pẹ́lú mi kò gbádùn dídó nígbà tíyàwó ọ̀bà gbádùn dídó ló fi ń ṣètòkùṣe tá ẹ bá ń báyàwó sóńgbà mi bí igi ni ó ṣe rí kò ní gbádùn rẹ̀ ṣùgbọ́n àdòdùn tó dáa aṣọ sínú ìwé yìí. ó wà nù ìwé yìí. apá kẹta ni a pè wé yìí African power agbára àṣírí agbára Yorùbá agbára Áfíríkà agbára èèyàn dúdú apá kẹta ni
ó wà bẹ́ẹ̀. so àdódùn àdódùn táwọn kan pè ní káyámátá lónìí àbí yàtọ̀ wà nù káyámátá àti àdódùn wọ́n pè pọ́pẹ́ wọ́n pò pọ̀ ẹ̀sọ́ ní káyámátá. lédè haúsá ni káyá ẹrù obìnrin akọgbẹ lọ. káyámátá béèyàn bá ṣe mistake tó bá lọ bọ́ sọ́wọ́ àwọn ìyá dágbé tiẹ̀ bá oní ọmọ san school fees àwọn ọmọ àmọ́ níyẹn ẹ̀rọ kan chip wípé ònìkan ló dá wà ilẹ̀ lómi pẹ̀lú rẹ̀ irọ́ ni ó láago tí yán láago tẹlòmíì. wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n pọ̀ lọ́wọ́ ẹ̀ yóò máa pẹ́ yín àwẹ̀ àárọ̀ ní kẹ́ ẹ wá alẹ́ ní kẹ́ ẹ wá owó sùkúù yẹn ẹlòmíì ọ̀lọ́ santa kó tó santọ́mẹ̀. káyakátá yóò máa ru káyamátá nìyẹn. ẹrù ẹlẹ́rù ni ó máa ru àní rẹ̀ ẹlẹ́rù. àmín tó bá jọ pé lọ́ba lò fún ìyàwó ẹ̀ gbọ́n ní wòta yóò máa láìkì tèèyàn. ó wà nù wéyìí. ó wà nù wéyìí. African power apá kẹta agbára ìlú. àwọn tó ti ra apá kìíní apá kejì wọ́n lè jẹ́rìí bó ṣe wà yìí apá kẹta yìí láti ìrọ̀lẹ́ yìí lọ ó ti wà ń ta àwọn tó fẹ́ gbà wọ́n lẹ̀ ní ẹ bá pè ní ìsìn mọ́ rírà. àwọn bá pe nọ́mbà yín. àwọn bá pe nọ́mbà mi 08054749455 ó ti wà ń ta lọ́wọ́ báyìí. ẹ tún gbẹ́lẹ̀ kan sà. 08054749455 Ìyẹ̀sí Ọ̀tà ni mo wà bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà bàbá olóyin original bus stop Ìyẹ̀sí Ọ̀tà tí a bá ti dé Ṣàngó kọ́pọ̀ ńlọ́lẹ̀ bàbá olóyin ní Ìyẹ̀sí Ọ̀tà márùwó gbé wáyé ọ̀kadà lè gbéyàn wá. bẹ́ẹ̀ rí mo sọ àwọn nǹkan kan jò ní tí wọ́n bá fẹ́ pààyàn táyà kìlà bá wáyàn lọ àbí adigunjalè tí wọ́n bá dé ilé èèyàn ilé àlàpà ni wọ́n máa bá ń bẹ̀ pẹ̀lú àwọn ìbálẹ̀ gidi wọ́n máa ń jà ní pé mo lè sọ fẹ́ tí ẹ pọ̀ lẹ́ẹ̀kan ládébí tó mọ̀ náà máa yẹn torí pé yóò dàrú. àwọn náà kọ́ ẹrù tí ń bẹ lára lé ní. agbára èèyàn dúdú tó ń bẹ lé ní. èèyàn wá ní mọ́tò bó ṣe ra mọ́tò ńlá mọ́tò tuntun bó ṣe kú mọ́tò mi ni. ẹ ń gbé bọ̀. agbára kọ́ wà tí yẹn tẹ̀lé fi ṣe pé èèyàn ka ojú wọn kó mẹ́. tẹ́yẹ̀ bá ń bọ̀ tí wọ́n bá rí bí ìjàpá ni mọ́tò yẹn jọ ìjàpá ayé jọ̀ ẹgẹ̀ẹ̀gẹ̀. kò ní dàbí mọ́tò gidi lójú wọn. kò ní dàbí mọ́tò gidi wọ́n máa lọ́n tiẹ̀. agbára Yorùbá náà ni. agbára Yorùbá àfi sínú ìwé yìí àṣírí agbára Yorùbá agbára èèyàn dúdú. èló wà ní sà. 10,000 ní mọ́ta. mo ṣiṣẹ́ kan bẹ́ẹ̀ olúgbòhùn wọ́n bá jẹ́ wòlíì àfa ọ̀ṣẹ́gun bílẹ̀ ibi tó lè rí mọ́ nítorí wọ́n fẹ́ ìlú mi lásán gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni. àfa wòlíì gbogbo ohun tó lè ṣiṣẹ́ fún ẹ. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá lọ́mọ tó mu igbó ọ̀rọ̀ burúkú ló ń gbọ́ kò ní gbọ́rọ̀ burúkú yẹn mọ́ tó wá ràwé ìyá lè ṣe fún ọmọ ìyá tó bá jó lóòótọ́ tó jẹ́ tó fẹ́ràn ọmọ. tó pa bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó lè fa bẹ́ẹ̀ súre. bẹ́ẹ̀ ni ó wà ní ìwé yìí béèyàn bá dẹ̀ ní bóòlì ní kó bóòlì ṣe bóòlì bá ti lè ṣe kó gbómi sínú rì lélẹ́yìí kó dẹ̀ ṣàdúrà sí tẹ́ sọ sí omi ó wà nínú ìwé yìí mo fi Ọlọ́run búra. agbára èèyàn dúdú òní ẹ̀sẹ̀ jáde ni lónìí lélẹ́yìí jáde báyìí ó ti jáde síta lónìí bó ṣe wẹ̀ agbára èèyàn dúdú apá kẹta torí apá kejì tí wọ́n ń ta tẹ́lẹ̀ apá kẹ́ni ó ti wà ń ta tẹ́lẹ̀ bàbá olóyin bọ́sọ̀ ní Ìyẹ̀sí Ọ̀tà mo lálágbàtà lẹ́kọ̀ọ́ ní Mushin number 4 Alokolaro Street ní Mushin number 4 Alokolaro Street ní Mushin tẹ́ bá dé Bàrígà ẹ lọ number 36 Ìlàjẹ Road Bàrígà 36 Ìlàjẹ Road Bàrígà ẹ̀yin tẹ́ wá fẹ́ lọ Bàrígà ẹ jẹ́ kí ti di Monday tó ń bọ̀ lọ́dún 27 ṣùgbọ́n tẹ́ fẹ́ wá Ìyẹ̀sí Ọ̀tà ó ti wá Ìyẹ̀sí Ọ̀tà Mushin Bàrígà ẹ̀yin kan tó gbé number 2 fẹ́ bẹ̀ sọ́dún street ẹ rí bẹ̀ láti Monday tó ń bọ̀ bàbá agbára èèyàn dúdú apá kẹta ó ti wà ń tà láì wà lẹ́tàlẹ́. bàbá ká tó máa lọ torí ọ̀rọ̀ tí ó gbé àwa náà ni ọ̀rọ̀ nípa àṣírí àti agbára tó wà ní abẹ́ obìnrin ẹlòmíà ní torí àìrọ́gbọ́n dá ẹ̀rí kíníkan ló mú tó ń fi ṣolóṣó ẹni tó bá ti à ń ṣolóṣó níbí tó ṣolóṣó lọ́hùn tí ń tọ́ bọ̀lá kí ní ẹgbẹ́ mi bọ̀lá tọ̀hún ẹgbẹ́ mi irú àkóbá wọn nírú ẹni bẹ́ẹ̀ ló lè fà fún àṣẹ tí Ọlọ́run gbé sí lára. ó lè àfẹ́ tiẹ̀ ẹ wá wẹ̀ tí ọba fẹ́ lò lòkulò iṣẹ́ kan bẹ tóbìnrin lè ṣe fúnra rẹ̀ tí wọ́n bá wá ewé kan wọ ìwé akẹsẹ̀ omi àgbọn àti kinní kan tí wọ́n bá fi omi àgbọn fọ abẹ́ tí wọ́n wá ìwé akẹsẹ̀ tí wọ́n bá fi gbó tí wọ́n bá fi kinní kan méjì kan kún bóbìnrin bá lò ayé rẹ̀ dẹ́bẹ̀ sí dáa bọ́kùnrin náà bá lò ayé rẹ̀ bẹ́ẹ̀ sì dáa. ó sì nù abẹ́lẹ̀ nìyẹn wà. obìnrin ó fi omi àgbọn fọ abẹ́ wọ́n wàá fi omi àgbọn yóò fi fọ abẹ́ tó bá ti fi fọ abẹ́ wọ́n wàá fi gbo ewé òwú akẹsẹ̀ tí wọ́n bá fi gbo ewé òwú akẹsẹ̀ ìṣòwò lásán wọ́n wàá fi àwọn nǹkan kan méjì kan wọ́n fi kún yóò mú ni àbí yóò mọ̀ fi para. èèyàn fi pa dú ni tí wọ́n bá fi pa dú. obìnrin fúnra ẹ̀ náà obìnrin lè lò ń bẹ̀ ó lè fún ọ̀rẹ́ ẹ̀ bẹ̀ ó lè fọ́ ọmọ ẹ̀ bẹ̀ ó lè fọ́ ọkọ ẹ̀ bẹ̀
wà lẹ́tà rẹ̀ bí wọ́n bá fẹ́ gba físà àbọ̀ fẹ́ gbà kankan tó bá dé bẹ̀ báyìí. Abẹ Obìnrin náà lára wa agbára tó wà mẹ́. gbogbo iṣẹ́ tó kó bá ṣe òbò ló ń gbà. Gbogbo iṣẹ́ tí okó bá ṣe òbò ló máa ń gbà. Wọ́n ní tó kó bá fojú kóbò yìí máa ń da tọwọ́ ẹ̀ lẹ́ni wà láìta lẹ́yìn. Tẹ́ ẹ bá débì kan wọ́n máa ń wò ó ní báyìí ẹ̀wò what do you need what do you want. lábẹ́ obìnrin náà. Yes àǹfààní àmọ́ sọ fún yín yẹn omi àgbọn ẹ̀ mọ́tà gbọ́n jẹ́ ni wọ́n wà fífọ abẹ́ tí wọ́n bá ti fífọ abẹ́ tá omi yẹn wọ́n wà mú òwò àkẹsẹsẹ wọ́n wà gbó. Bàbá wọ́n bá ti fi gbó wọ́n á fi nǹkan kàbí nǹkan kan méjì kún tí wọ́n bá ti fi kún tí wọ́n bá fi ń pa ojú báyìí tí wọ́n bá dé ibì kan báyìí. Bàbá fáwọn obìnrin tó ń wò wá ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n nípa pípa wọn para mọ́ pípa abẹ́ yẹn mọ́ táfi lè wúlò fún àwọn àtọ́jọ́ iwájú wọn. kó wúlò fún wọn ni torí pé tí wọn bá ṣọ́ra àwọn kan ń bẹ tó jẹ́ pé mo sọ àṣírí bí wípé àwọn kan ń bẹ wọ́n ń lo obìnrin láàyè bí wọ́n ṣe lò ó wà láyé wọ́n ti lò ó sẹ́ẹ̀rí wọ́n wà bọ́bìnrin yẹn sùn wọn wà ní padà wà mọ́ gbogbo ọkùnrin tó bá ti máa ń bóbìnrin yẹn sùn ire rẹ̀ yóò máa lò dé tó bá sùn jọ sí. òun á dàbí ẹrú ọwọ́ á máa ṣe fún wọn. yóò máa ṣiṣẹ́ fún wọn ni wọ́n dẹ̀ wà lórí ilé àlàyé báyìí. so wọ́n ti ń lo obìnrin wọ́n ń lo ọkùnrin wọ́n ń lo obìnrin yẹn wọ́n tún wá lọ ọkùnrin tó wá bà sùn náà. wọ́n ń lọ ọkùnrin tó wá bà sùn gbogbo ọmọ bá ti ṣe lẹ́ẹ̀kan wọn ò ní padà wá mọ́ àwọn olówó kan tó ń bẹ ìyàwó wọn àwọn ìyàwó kẹta òní ọmọ ń lò. ìyàwó kẹta third wife. wọ́n wà fẹ́ tó fáyìn tó bá ti bímọ ká méjì wọn wà ní súnmọ́ mọ́ wọ́n wà yọ̀ǹda rẹ̀ wọ́n máa ṣẹṣẹ kúṣe gbogbo ọkùnrin tó bá ti máa ń bá ṣe tó ń bá sùn ire àwọn ọkùnrin yẹn. bàbá olówó mọ̀ fi lówó sí i. bàbá ṣé fíìmù lẹ wo lẹ fi ṣe léyìn àbí àbọ̀. fíìmù kan tó ń ṣẹlẹ̀ là ń sọ. tó ń ṣẹlẹ̀ ní. tó bá ti wá sí mo fẹ́ lọ yàrá bàjá ọkọ rẹ sọ pé láyọ̀ kódà kọ́ máa lọ Kwara kódà ẹ̀gbọ́n lọ sùn lọ́bọ̀ ìfẹ́ ìdábẹ́kúta ni kò kàn án ní sọ. kó láwọn ọkùnrin kan tí wọ́n ní complain ìyá wọn máa ṣe sínú òní complain. wọ́n fààyè gbà nígbà táwọn náà sún mọ́mọ́ wọn ò ní sún mọ́mọ́ bábẹ́ bá ń rìn wọ́n fún láyè kọ́ máa ṣe ṣekúṣe kódà tí wọ́n bá wá ilé tí wọ́n bá bá níbi ilé tí wọ́n gbà fún àbí wọ́n kọ́ lè kàn fún tí wọ́n bá bọ́ pín bẹ̀ tó máa nà bóun gbàdíà àbúrò mi tí mo lọ wà ní Kaduna rè wọ́n á tún kiri dáadáa wọ́n tún tó ti sẹ́nà àlejò ó ti sẹ́nà àlejò torí kò ní wẹ́yìn wò á ní mọ̀ kàwá mú nǹkan lé ni yóò tó máa lọ ni tó tún pé bọ́ ẹ ṣe ń bá a sùn yẹn owó tó wọ́n máa pọ̀ sí. bàbá olówó sì gọ̀. mo wá fi sọ pé tó o bá bóbìnrin sùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá fẹ́ kí obìnrin yẹn lo kádà rẹ̀ àbí lo àsìkè ọba ẹ̀kọ́ bèèrè tí a ti lò dárí ní tó ṣe ọ wà nù ìwé yìí. bàbá túbọ̀ yẹn sọ sà. obìnrin tẹ́ ẹ bá sùn kò ní lè gba ògo yín nǹkan tẹ́ ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ọ wà nù ìwé yìí. ó wà nù àṣírí agbára Yorùbá torí pé ẹnìkan ní diyọ̀ ẹnìkan náà ni ó lọ tù tí a bá di ọ̀dọ́jà ẹni tí ó lò lé yóò tún tún ni so tẹ́ ẹ bá ti bóbìnrin lò pọ̀ tán ní tẹ́ ẹ lè ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀nà yàn 50 naira tẹ́ ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo tẹ́ ẹ ṣe yẹn yóò parí síbẹ̀ ni kò ṣe pé máa débi sẹ́jọ́ kejì ó bẹ̀ sí àfẹ́tì. àti wàá rówó náà ó di wàhálà. rárá kò ní ṣẹlẹ̀. bàbá fọkùnrin nìyẹn o. fọkùnrin obìnrin náà tó obìnrin kọ́ tí o fẹ́ kọ́ gbogbo òun náà ní ọtí wọn náà. òun náà tó ṣe tó wà níbí. òun náà ní nǹkan tó lè ṣe níbí. òun náà ní tó lè ṣe ntọ́pẹ́ lò lò ní nǹkan yọ̀ náà yàn 50 naira. torí ayé ń sìn ayé pàṣípàrọ̀ àwọn èèyàn ń lò báyìí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá lo kẹ́ni yẹn wà láìtàláì. bóyá torí a máa ń gbọ́ pé àwọn míì wọ́n ní kádàrá àwọn ò bọ́mọ pa ṣe tó bá tó bá lè bọ́mọ pa sùn báyìí àti rówó báyìí wàhálà ó di wàhálà ni. pupa kìí ṣe funfun. nǹkan tí wọ́n lè lò ti wà. tí wọ́n lò ṣe tí wọ́n wà ní wọ́n ti lo obìnrin yẹn darí so wọ́n bá wá lọ kọlu obìnrin bẹ́ẹ̀ bí wọ́n bá ti lò jù bẹ́ẹ̀ lọ tẹ́yìn ilẹ̀ adìẹ bò pé ìmọ̀ ibi ń pọ̀ wà onímọ̀gbẹ́ wà lẹ́yìn bá ti ṣe kínní ìtàn lẹ́sẹ̀kẹsẹ̀. sáré olùkọ́ bá gbé lura ó sáré ṣe kínní yẹn tó bá gbé lura. a ti ní kínní yẹn lé a kàn dájẹ lẹ́sẹ̀kẹsẹ̀. bọ́wá jó tẹ́ ni yóò ti mú kínní dání lò tẹ́. ó ṣe mú kiri àfikún ti fi sínú mọ́tò ẹ̀. àfikún sínú mọ́tò kò náà yàn ní 20 naira ní kínní yẹn kò náà yàn 20 naira. káwa ní ó kọlu obìnrin aládàáwò òun bóyá ó wá rántí. kò ní káyàn àdánwò yẹn kò ní pàdé. àwọn tí mo sọ pé kálù ti gbàgbé wá di bí ọ̀sẹ̀ kan wá rántí pé obìnrin tí mo rọ́ọ̀dù lọ́jọ́ sí kìíní wà lé ìyẹn òdòdó lọ wẹ̀ ẹ bá kọ́ ẹ lọ sódò lọ wẹ̀ ẹni yóò òdòdó lọ wẹ̀ kò rán mọ́ yóò sáré kìíní o. ó lè padà wẹ̀ dànù ó ṣe é wẹ̀ dànù. lódò bọ́bá rẹ̀ tó ṣiṣẹ́ ẹ̀ fún. iṣẹ́ ẹ̀ wà bàbá nínú ẹ̀ náà láti rí obìnrin tí wọ́n á ti lé nìkan ó lè lóbìnrin magun ìyẹn kọ́ ṣé ọ̀rọ̀ tó jẹ́ tiẹ̀ ní antidote fún eléyìí obìnrin náà fi nǹkan sí lára téèyàn sì lọ kọlù tó ọlọ́mọ ń wọ̀ kọ̀kọ̀ sókè. ẹ̀sẹ̀ sẹ́ẹ̀rí yẹn ó wà nù eléyìí ọ̀wọ́ ni tọ́wọ́ wà lọ bẹ́ẹ̀ ni ó wà nù apá kìíní agbára yẹn dúdú làkójọ ọ̀nà àwọn ìwé yìí sẹ́ẹ̀rí agbára yẹn dúdú eléyìí kò ká yẹn téèyàn bá fi sọ́wọ́ tẹ́ ẹ bá mú obìnrin lọ́wọ́
tó bá jẹ́ wípé obìnrin tẹ́ bá mú lọ́wọ́ báyìí ọwọ́ yóò mọ̀ gbóná ni. tí nǹkan bá ti wà lára tí nǹkan bá wà lára ẹ̀ bá mọ́gùn wà lára rẹ̀. àbó ní nǹkan tó ti kó sára ní jèrìjèrì. ó ti kó jèrìjèrì tábẹ́ ń wú títí ń hùn tẹ́lẹ̀ tó fẹ́ kó bẹ́ẹ̀ tẹ́ bá ti di obìnrin lọ́wọ́ báyìí yóò mọ̀ so ni tẹ́ bá ti dì mú ọwọ́ rẹ̀ mọ̀ gbóná mọ́ yín yóò bẹ́ẹ̀ sí yaso. bí sọ gbọ́n tẹ́lẹ̀ gan-an yóò wà. nígbà tó pa á palẹ̀ ọ̀gbẹ́ni èlò lówó mi ó já pàdéjọ́ mi ẹnìkan ń pè mí lọ́fíìsì olúwọ̀rọ̀ àyọ̀ǹda eré ni o. agbára Yorùbá náà lérè. agbára Yorùbá ni mo sì yẹ sínú apá kìíní. ó wà nù wẹ̀. ọ̀nù apá kìíní ìlọ́wà African Power Part 1 wà láìtàláì ní a fi sọ pé sánbósánbó kéèyàn sọ́gbósán wọ́n ní gbogbo ogi kọ́là ń dá kọjá gbogbo ogi kọ́là kọ̀pẹ́ ń gùn kò ṣe gbogbo ogi àdùbúlẹ̀ là máa ń dá kọjá bẹ́ẹ̀ ni gbogbo sukọ́ ní fi pupa jẹ so bẹ́ẹ̀ ni mẹ́fà rẹ̀gẹ́rẹ́gẹ́ wọ́n ti lò sáyé wọ́n ti lò ó ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ní iṣẹ́ lára òkà ẹ̀ tá a bá fi sọ́wọ́ báyìí a lè lò ó kó òyìnbó wọ́n lè lò ó ká kẹ́ni tẹ́ ẹ bá ti ṣe tẹ́ ẹ bá fi sí ọwọ́ tọ́ bá di obìnrin yẹn mú báyìí tó ti wù yẹn ṣe tẹ́ ẹ bá ti mú bọ̀ wá ní kankan mọ́ ní ká lọ lò ọwọ́ yóò mọ̀ gbóná máa ń lọ bí omi ọkà. bàbá fún ọ̀rọ̀ lásán ẹni lásán gun òbọ̀ ọmọ wímọ́ fáwọn tí wọ́n lọ́mọ obìnrin tó fẹ́ lọ sí yunifásitì tó fẹ́ lọ sí iléèwé tí ojú wọn ò ní tóbi tó wà ǹjẹ́ ó ti ẹ̀ nìkan tó lè ṣe láti lè fi preserve ọmọ wọn tọ́mọ ò ní lọ rin àárín fẹsẹ̀ sílé pé wọ́n á lọ lò ó ṣágbára kan tiẹ̀ wà tí ìyá lè ṣe àbí tí ìrìn wà tí bàbá lè rìn láti lè fi pa ọmọ obìnrin mọ́ tí obìnrin bọ́ sọ́wọ́ àwọn onílòkulò tó ń lòyàn. kéèyàn kìlọ̀ fún mi number 1 number 2 kẹ́ni ẹ̀yin ló bẹ́ ṣe tí mo sọ bọ́mọ bá ń mú olórí burúkú ò ní ta sí kò ní ta sí yes. ewé ẹ̀yin ló bẹ́ so tá a ṣe kọjá lọ́sẹ̀ tó kọjá. wọ́n máa mú mínírààsì tó bá fi mú tó bá ń lọ báyìí olórí burúkú ò ní pàdé rẹ̀ wọn ò ní rí tiẹ̀ ro kódà tí a máa ń pe gbogbo èèyàn báyìí wọ́n á yọ̀ǹda ẹni wọn kò ní fáìlì tún. ọwọ́ ti wà lára rẹ̀ àwọn máa ń pè wọ́n sí kóòtù pé yàrá jọ ẹgbẹ́ kùnkùn wá wọ́n fún lọ́wọ́ tiẹ̀ wọn ní rí ní skul náà wọn ò ní rí wàláì ẹnìkan ló ń lò ó ní express Ìbàdàn ń máa ń jiyàn gbé gan dáadáa onígbà tó kan mọ́tò àwọn ní adádúró ẹ̀ pé kẹ̀yìn ẹ̀ là ń fẹ́ mú kó máa lọ tiẹ̀ alẹ́ nìkan wọ́n fẹ́ sọ́jà ni wọ́n fẹ́ gbé lọ sógun bokoboko àwọn arábí wọ́n kàn rí yánbá ní I think you are sick kọ̀mọ́dà pé ó ní you are sick ó ní yes I'm sick ó ní bọ́bí bọ́yọ̀ yọ́pọ̀ ni wọ́n yọ́pọ̀ àwọn tó lò dé bẹ́ẹ̀ ṣe yòó lẹ̀ ló bá pè bàbá wà ní káyéfì tí mo rí ìjẹta ni olùwòdì ẹ̀lú lọ ń sẹ́ndì káàdì 5,000 tẹ́tì ẹ̀lú fóṣù kan bẹ́ẹ̀ sẹ́ndì káàdì rẹ̀ ó ní ṣé mọ́mọ́ tó ṣe fún un sálárì wọn ọ̀pọ̀ ni ó yẹ kó wọ́n fún mi jù bẹ́ẹ̀ lọ ó ní ṣẹ́kẹ́ ní ìṣiṣẹ́ tó báyìí ní alágbára Ọlọ́run ni ẹ̀yin ló bẹ́ so lẹ́yìn bàbá àwọn ti gbá mi lọ́pọ̀lọpọ̀ gan so ẹ̀sọ́ nọ́mbà yín bàbá olóyin bọ́sọ̀ kí wọ́n mọ́ gbàgbé ìwé tuntun ti jáde African Power Part 3 fóònù nọ́mbà mi bàbá olóyin bọ́sọ̀ mò ń gbé oníyẹ̀sí Ọ̀tà bàbá olóyin bọ́sọ̀ nílùú Yẹ̀sí Ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà tẹ́ bá ń lọ Abẹ́òkúta. kí ẹ bọ́lẹ̀ ní Ṣàngó àbíkọ́ bọ́lẹ̀ ní tógèètì ọmọ tó ojú òre kó pé ìyànbọ́ láti tógèètì kan ilé bàbá olóyin mọ́ lọ́yẹ̀ sí wọ́n á gbèdé yànà pé ìyànà làwọn ti dúró pé náà sì là ń lọ àwádé yànà ọyẹ sọdá mọ̀mọ́ ẹ lọ wọ mọ́tò àbí àbáyọ mọ́tò. bẹ́ẹ̀ náà ń gbé mọ́tò bọ̀ náà bó ti bọ́ ọlọ́kadà á lè débi. ọlọ́kadà lè lù ìtì èèyàn débi bàbá olóyin bọ́ sọ Yẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi ṣùgbọ́n WhatsApp ló dáa wọ́n mọ̀ send message sórí WhatsApp 08054749455 lẹ́ẹ̀kan sí 08054749455. ẹnìkan ní èlò ní ìwé náà ẹnìkan béèrè pé ẹgbẹ́ ìlú 10,000 ní ìwé lẹ́yìn 10,000 ní o bẹ́ẹ̀ni ṣùgbọ́n sẹ́yìn lè 5,000 ní African Power apá kìíní 5,000 wọ́n lè gbà lórí email wọ́n lè gbà lórí Gmail wọ́n lè gbà lórí WhatsApp eléyìí ní apá kejì 7,000 ní iṣẹ́ inú eléyìí ó tún lè jẹ léyìí lọ. so ibùkún ẹ̀ náà wà. ibùkún ẹ̀ wà wọ́n lè gbà lórí WhatsApp wọ́n lè gbà lórí email wọ́n lè wá rà ń bí àkàn lọ́dọ̀ àwọn alágbàtà mi tí mo júwe lẹ́ẹ̀kan eléyìí tó ẹsẹ̀ jáde 10,000 naira ni. ṣùgbọ́n ẹ̀rọ ti jáde báyìí. ẹrù ń bẹ́ẹ̀ ẹrù ń bẹ́ẹ̀ àwọn tá ń bẹ bí rẹ tí wọ́n sọ pé tọ́wọ́ ẹ̀ bá mú gbó tọ́wọ́ ẹ̀ kó mú gbó mọ́ ṣé kò tó kí wọ́n ṣe fífi tí wọ́n mú ìgbà tó rẹ̀ lórí eléyìí. ṣùgbọ́n eléyìí ìwé yìí aṣọ ìdá lágbára fún rẹ̀. aṣọ ìdá lágbára fún rẹ̀. ìyọ́n lórí babaláwo ìyọ́n lọ́sọ̀rọ̀ àwọn 419 kò sí bẹ́ẹ̀ wà 419 iṣẹ́ tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ tí a bá jẹ́ wòlíì gan tó jẹ́ àfà tó fẹ́ kó jẹ́ pé sẹ́tọ́ ọmọ fún yàn kó máa jẹ́ kó wọ́n mọ̀ pẹ̀lú ọkọ̀ tí bàbá ọ̀sọ́
bó bomi lásán fún yàn olúgbòhùn ó wà bẹ́ẹ̀ olúgbòhùn ẹ máa tẹ́ pẹ̀lú olúgbòhùn àjàgbọ̀n nǹkan kékeré lẹ́ẹ̀ fi kún àlẹ́tàlẹ́ tẹ́ ẹ bá ti rì mọ́lẹ̀ ẹ tí ọba lè gbẹ́lẹ̀ kó lọ wá agolo ọ̀dà kó bu èèpẹ̀ sí tọ́ba ti bu èèpẹ̀ sí kó wá rí kíní sínú èèpẹ̀ yẹn wàhálà yóò tún ṣiṣẹ́. kọ́ra gbé sínú ìkànnì ó gbé síbi tó ti ń dàlejò lóhùn. ṣùgbọ́n olú lébẹ̀ ń gbọ́dọ̀ ṣépè ń bẹ́ o. ẹ̀yẹ gbọ́dọ̀ ṣépè tí wọ́n bá sọ pé orí èèyàn fọ́ orí ẹ̀ fọ́ nìyẹn tí wọ́n bá sọ pé orí èèyàn ya orí ẹ̀ ya nìyẹn. kò gbọ́dọ̀ bọ́mọ wí kó sọ pé ayé ẹ̀ máa ta ni ayé ẹ̀ máa ta ni. òun náà fi sọ pé àwọn oníṣègùn jọ̀hún tí ń wo wèrè wọ́n lọ mọ wọn máa ń ya wèrè kò ń ṣe pé iṣẹ́ ẹ̀ ló yà wọ́n ní wèrè bẹ̀ẹ̀ tí ń gbà tí ń tọ́jú wèrè wọ́n dẹ̀ ní àṣẹ tí wọ́n fi ń kọ̀ǹtró wèrè tó ti wèrè bá débẹ̀ tí wọ́n á jókòó lẹ̀ kí ló ń ṣe é kí ni tó wà lẹ́nu wọn àṣẹ tí wọ́n ń lò. ajókòó bẹ́ẹ̀ ni ajókòó bẹ́ẹ̀ ni so táwọn tọmọ kan wá lọ ṣe bákan tí wọ́n bá ní kó lọ já ewé kíní kan wá bí mọ ní ṣe lọ́tẹ̀ kankan bá ń ramọ́lá wa ebi ń pààyàn ayé ẹ̀ máa ṣe báyìí ayé ọmọ yẹn ọba ṣe bẹ́ẹ̀ wọ́n wà máa sọ pé ọmọ àwọn tó ń wo wèrè ọmọ wọn náà ń ya wèrè kò ń ṣe pé torí pé wọ́n ń tọ́jú wèrè lọ́jọ́ kọ́ ọmọ wọn ya wèrè bẹ́ẹ̀ ti ṣe àṣẹ tó wà lára wọn tọ́mọ wọn wá ṣe mistake tí wọ́n wá fi bú ọmọ ìyàwó ẹlòmíà máa ya wèrè tó máa sọ abẹ́yẹ ẹ fẹ́ ṣe bákan ni yóò sì ṣe bákan náà yóò dẹ̀ ṣe bákan náà ni. a gbọ́dọ̀ tún ṣọ́ra fún ohun ẹnu wa. ọgbọ́dọ̀ ṣọ́ra ṣùgbọ́n táwa ṣe fún ni pé lọ́ra ó lè fa ìwà kó dẹ̀ sọ̀rọ̀ sí i torí àwọn kan béèrè ojú kẹta third eyes wípé àwọn fẹ́ kí n bá wọn sọ sínú ìwé. mo láwàá lè ṣe ìpín ojú ajá la fi ń ṣe tá a bá fi pín ojú ajá yẹn ṣe ewu tó wà bẹ́ẹ̀ ni pé èèyàn máa rókù máa róbìnrin tó fẹsẹ̀ rìn tó mú orí tó fi rìn àdánù yóò róbìnrin tó ń bọ̀ báyìí ẹwò tọ́ka sí òkú. ṣàgbára ẹ wà ní. ọ wà ìpín ojú ajá la fi ń ṣe. táàbì rí nǹkan tó náà rí ojú ò lè rí. bẹ́ẹ̀ ni tí ìyá àtọ́ ọmọ bá jọ wá tọ́ bá jẹ́ ìyá ló sọ ọmọ wọ́n máa sọ pé máa ń mí ẹ̀yìn lẹ́ sọ ọmọ yín tó ẹ máa ń sọ orú yẹn jù wọ́n fọ́ lójú káyìn ni àwọn àjẹ́ fọ́ babaláwo àbóyúwò òlé àbóṣègùn ẹ̀wù wọ́n fọ́ lójú káyìn. àwọn àjẹ́ fọ́ lójú ni. wọn tó máa sọ ti pọ̀ pọ́n rà wọn nígbà máa sọ màmá àjẹ́ ni yín o màmá àjẹ́ ni yín o. bàbá ṣé lára agbára Yorùbá náà ni àwọn àjẹtẹ dárúkọ yìí náà. agbára Yorùbá ni. nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ká máa lọ. àṣírí àgbáre àwọn àjẹ́ máa ń wọlé láìsílẹ̀kùn. wọ́n ń wọlé láìsílẹ̀kùn. wọ́n ń wọlé láìsílẹ̀kùn. tẹ́ ẹ bá ń gbọ́ kidney problem àwọn àjẹ́ ló fi ń ṣèyàn. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà ló fi ń ṣèyàn. tẹ́ ẹ bá gbọ́ kidney problem liver problem heart problem wọ́n ní àyà mi ti ń jẹ́ jọ tí ń jọ kan tí ń jòrò. àwọn àìsàn yóò sí láyé jọ̀hún lẹ́tí wọ́n bá fẹ́ dí pẹ̀lú èèyàn kidney problem liver problem. ó ti wà tipẹ́tipẹ́. ó ti wà. àwọn ọmọ fi ń ṣèyàn gbà yẹn. fi ń ṣèyàn ni tó bá jẹ́ pé béèyàn bá ṣe mọ ògógóró tó ló fi máa ní kidney problem liver problem àwọn ọ̀yẹ́ kẹ́ ẹ máa rókù kọ̀ǹdọ̀tọ̀ títì ni. torí kọ̀ǹdọ̀tọ̀ tó ń bá fẹ́ bẹ́ẹ̀ sí. fẹnujá ni. àfẹnujá lè rí ni ìgò onílàrin yẹn tí wọ́n bá já báyìí kó tó bẹ̀ sí gbowó so kọ́mọ̀ bá ti ju ẹnìkankan ọwọ́ yúnífọ̀mù ìfẹ́ gbọ́ o àwọn ẹgbẹ́ o ọ̀ ń gbowó oṣù ẹ o so wọn á kọ́kọ́ báyìí ọ̀gá mi ayá yànnà pàjá Oṣòdì sẹ́tọ́ bá ti máa mú báyìí wò sẹ́tọ́ bá já báyìí ẹ̀rọ tó bá ti já ojú àwa ọ̀ràn tó dá sọ́hun yóò máa làágùn ni ojú ọba àmọ́ ọ̀rọ̀ ná ẹ̀rí tí kọ̀ǹdọ̀ máa làágùn tó bá jẹ́ yí pé téèyàn bá mu ọtí ìlọ́ bá ń fa kéèyàn ní kidney problem ni ẹ máa rògbò kọ̀ǹdọ̀ ní títì ni ṣùgbọ́n àwọn àìsàn yẹn àwọn àgbàlagbà wọn fi ń ṣe àìsàn àwọn àgbà ní àníjà ayé wọ́n máa ń jẹ̀dọ̀ ọ̀tá èèyàn ni ẹ̀dọ̀ wọ́n máa ń jẹ̀dọ̀ wọ́n ń jẹ̀dọ̀ wọ́n ń jẹ̀ fún wọ́n ń jò róòrò àní ń wọlé láìsílẹ̀kùn ìbá yín o ìbá ọlọ́run ìbèèyàn torí mo sọ wípé ibà gbà ewúrẹ́ tó bá wọlé tí òjú bá wọ́n máa ń di ẹran kẹ́ni àgùntàn tó wọlé tí òjú bá ó dààmú sóní ẹ̀mí túbà o ayé wà o àní wọ́n lè sọ pé tó wà ní èbù kọ́ máa bọ̀ nílé kò dẹ̀ nìkan rúbọ̀ ojú rẹ̀ yóò dèbí tán. ojú tó là nọ́mbà yín sàkà máa fi lọ. Ìyẹ̀sí Ọ̀tà ni mo wà bàbá olóyin bus stop Ìyẹ̀sí Ọ̀tà WhatsApp ní kẹsàn-án máa send message àwa máa dá in lóhùn 08054749455. ẹ ṣeun adúpẹ́ o.